ṣé ẹ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí ọmọkùnrin adẹ́rìn-pọ̀ṣónù ní bọ̀dá ṣágì? Gbajúgbajà adẹ́rìn-pọ̀ṣónù orí ìtàkùn ayélujára ní Samuel Perry tí gbogbo èèyàn mọ̀ sí bọ̀dá ṣágì ni wọ́n ti gbé lọ ṣọsibítù báyìí lẹ́yìn tí ìbọn bá ní agbègbè Sango Ọ̀tà nípínlẹ̀ Ògùn. Ìròyìn gbọ́ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní abẹ́ afárá tó wà ní Sango Ọ̀tà ní ọ̀sán ọjọ́ àìkú Sunday tí ṣe ọjọ́ kẹjọ oṣù kẹta ọdún tá a wà yìí. Àmọ́ ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ tí wọ́n fi yìnbọn fún un ni kò tí ì yé ẹnikẹ́ni báyìí. Ṣùgbọ́n ọlọ́pàá kan tó sọ̀rọ̀ ṣùgbọ́n tí kò fẹ́ dárúkọ rẹ̀ ní ìbọn bá bọ̀dá ṣágì lásìkò tí wọ́n ya sinimá ní agbègbè ọ̀hún. Gẹ́gẹ́ bí ẹni yìí ṣe sọ, wọ́n kọ́kọ́ gbé bọ̀dá ṣágì lọ ṣọsibítù Blooming Care Hospital tó wà ní Alákùkọ nípínlẹ̀ Èkó níbi tó ti gba ìtọ́jú àkọ́kọ́. Ìròyìn jẹ́ kó di mímọ̀ pé wọ́n padà gbé ṣágì lọ ṣọsibítù Duchess Hospital níkẹjà níbi tó ti ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí. Nígbà tó ń sọ̀rọ̀ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Abímbọ́lá Adébísí ní àwọn ilé ìwòsàn náà fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn létí. Ó ní àwọn rí pé ìtàn ni ìbọn ti bà á, tó sì sọ pé ìpínlẹ̀ Ògùn ni ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ kì í ṣe ìpínlẹ̀ Èkó, ṣùgbọ́n ó ní ìwádìí ń lọ lọ́wọ́. Nígbà tí wọ́n bá agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Olúṣèyí Babáṣèyí sọ̀rọ̀, ó ní wọn kò tí ì fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn létí rárá. Gbogbo ìgbìyànjú láti bá mánéjà bọ̀dá ṣágì Olúfẹ́mi Ògúntámọ̀ tó tún jẹ́ pẹ́ńsà sọ̀rọ̀ ló já sí pàbó.